بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما يا من عليه مدى الأيام معتمدين إليك وجهت وجهي لا إله أحد يا مالك الملك يا معطي الجزيل لمن يرجو النداء بلا من ولا نهد ما لي سواك وما لي قربى بك يا مولاي فامه بعفو ما جنت يدي ونعم ومطر علينا رحمة فلنا أوائد منك بالإحسان والمدد وانظر إلينا فقد أوليتنا نعما وأنت على بال ولا خلد يا من يجيب الدعاء ابن مسألتي وعن عليه وأن أخطأت معتمدي ثم الصلاة على المختار من مضر ما لاحت الورق في بسن مدى الأبد ما لاحت الورق في بسن مدى الأبد أفاق يا ستار أفاد يا ستار أنيواسي أبد غاوي أباي يا همة الشيخ الحاج إبراهيم يا غني الله تعالى عنه داري لنا بأسى المقدر آمين اللهم يا ألف صلي وسلم على الباء ونكتته
صلى الله عليه وسلم وشكلتي ما بين جنيا سروري تو فين بارو باي تو ما سيتي باي صلى الله عليه وسلم وشكلتي صلاة تعلفنا بها آمين وتوحدنا بها آمين وتصيرنا واحدا يطلب واحدا آمين وارزقنا بها رداء لا سقط بعدها آمين ورضي الله عن صحابة رسول الله صلى الله عليه وسلم ورضي الله عن شيخنا الكتب المكتوب الكنز المفهوم والعلم المعلوم شيخ أحمد بن محمد التجاني أبي العباس رضي الله تعالى عنه ورضي الله عن غوثنا الحاج إبراهيم بن عبد الله ياس رضي الله تعالى عنه رضي الله عن الإلوري مجدد عصره شرقا وغربا مولانا الشيخ الحاج آدم عبد الله الإلوري تغمد الله برحمة الشيخ ورضي الله للعارف بالله العارف الصمداني بالضم من الأنام الشيخ الحاج محمد صالح الدين أديول الشيخ رجال الله شأنهم المزايا تنال بهم عظائم الثنايا ورضي الله عن والد الحنون بني باري الحاج مصدق أدمولي إذا علوا مكان الذي ملائكة السكينة والثناء عليكم ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad صلى الله عليه وسلم ìkẹ́ náà kó máa bá gbogbo àwọn sàhábà lápapọ̀ دعاء الله عليهم ìkẹ́ náà dọ́dọ̀ àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn gbogbo àwọn tábìlì lápapọ̀ رجال الله wọ́n á dọ́dọ̀ àwọn ìfọwọ́ mẹ́rẹ̀ẹ̀rin شأنهم المزايا àwọn mẹ́rẹ̀ẹ̀rin kíkẹ́ náà máa dọ́dọ̀ wọn. تنال بهم عظائم الثنايا Ìmáàmù wa Málìkì, Ìmáàmù wa Ṣáfi'í, Ìmáàmù wa Abi Hanifata, إذا علوا مكانا حل فيه Ìmáàmù wa Ahmadu wa Muhammad Olúwabá kẹwọn. إذا علوا مكانا حل فيه Náà délé àwọn afáwa tí wọ́n jẹ́ kékeré onítùmọ̀. Àwọn afáwa tí wọ́n jẹ́ kíkéwú nítumọ̀. ẹnjìníà bá mi fún àwọn ẹni fọ́lọ́hùn torí Ọlọ́run. إذا علوا مكانا حل فيه ملائكة سكينة والثنايا Àwọn tí wọ́n jẹ́ kékeré onítùmọ̀. àwọn tí wọ́n jẹ́ kíkéwú nítumọ̀. Látọ̀dọ̀ bàbá wa Sheikh Abdul Qadir Jiyale. إذا علوا مكانا حل فيه Èmi ń ṣe Kàdíríyà o, Abálamsá. مولانا ستروا كيس كادريو Tìjàníyà ni mí nínú àti níta. Tìjàníyà ní bàbá nínú àti níta. Wọ́n ti wọ́n bá ti yọ tẹ̀sùbá Kàdíríyà kúrò nínú tálò yóò ṣẹ́kù síbi kan. ṣùgbọ́n bàbá ilẹ̀ tí yóò tẹ̀sùbá kádìríyà kúrò nínú ìta lò yóò ṣẹ́kù síbi kan. Ọ̀rọ̀ Sheikh Adamu jẹ́ àmọ̀ pé Kàdíríyà làwọn. bẹ́ẹ̀ni Wọ́n ti ṣọ̀tá Tìjàníyà. bẹ́ẹ̀ni Wọ́n dáàbò bo ilé yẹn gan. Tábà wá dóde tábà fẹ́ mú kíkí ẹni tó kọ́ wa ní gbogbo àwọn ọ̀rọ̀ àti wọn kó fún wa Abálamsá. gbogbo ọ̀rẹ́ ìdìtúmọ̀ kọ́ fún wa. Ẹni tó ló kọ́ wa ní táàbì mọ bí wọ́n ṣe kà. ẹnìkan ló kọ́ wa ní bẹ́ẹ̀ tí mo dúró tí kà á. Láfi máa kí Kàdíríyà. Bẹ́ẹ̀ni. Táwa sì tèmi gbé dání ṣíṣe yìí. Ogun lé wa ní ṣùgbọ́n mọ̀láṣí ṣe àṣìlí Hasbunallah. radiyallahu anhu. ládàá Àwọn ni mẹ́ńtọ̀ mi. masha Allah. Wọ́n lè ti jẹ́ mẹ́ńtọ̀ yẹn Kàdíríyà ni wọ́n. masha Allah. Sọ mo wá kí bàbá wa tí mo mọ̀. tọ́ nínú níta.
kò sóò kọ téèyàn lè pẹ́ ni téèyàn bá mọ̀. kò sí orúkọ téèyàn ò lè pè ẹni téèyàn bá mọ̀ kò sí orúkọ tó lè pè é. ẹni téèyàn mọ̀ kò rẹ̀ sí béèyàn ò ṣe lè pè é fẹ́ni tí ẹni tó wà níwájú èèyàn. ẹni téèyàn ò mọ̀ kò sí béèyàn ò ṣe lè pè é fẹ́ni tí bá ń bẹ wájú èèyàn. nígbà tá a dá mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. nígbà tá a dá mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni téèyàn bá mọ̀. ṣùgbọ́n ẹrù tí mo mọ̀ ní Ṣéhù Tìjání. Abdul Abbas Jilani. wàá sọ kọ́ tẹ́mi é pè wọ́n kò rẹ̀ sílé tí mi ti lè pè wọ́n bá wọn. torí mo mọ owó ni wọ́n ṣe tó. níjọ́ kan ní ọ̀dọ̀ bàbá Bílálà lọ́fà mú ní lálọ́ọ̀dù àwọn ẹni Ọlọ́run mo kí lálọ́ọ̀dù rí àwọn ẹni Ọlọ́run. Tijani. làwọn ẹ̀ máa pè pé ta ní jẹ́ bá àwọn ọmọ oníṣẹ́ Tìjání. Ibn Abbas radiyallahu anhu. wọ́n á ní kí ló fà tí mo fi pè wọ́n bá wọn. mo ní bí Ṣéhù Ahmad ṣe tó yẹn tẹ́nàntì ni wọ́n lọ́dọ̀ Ṣéhù Tìjání. Radiyallahu anhu. bí bàbá Bílálà ti tó ohun tẹ́nàntì ni wọ́n lọ́dọ̀ Ṣéhù Tìjání. wọ́n gbalẹ̀ bẹ́ẹ̀ ni. àbúrò wá sẹ́yìn. إذا هلوا مكانا حل فيه àwọn mọ̀nyàmọ̀nyà bá wọn yá yàrá gbé lọ́dọ̀ Ṣéhù Tìjání. ملائكة السكينة والثنايا. wọ́n á bẹ wọ́n kí gáúsù àgbà Maulana Fadilatu Sheikh Alhaji Ibrahim bin Abdullahi Niasse. إذا هلوا مكانا حل فيه. mo fi bàbá yẹn kí mímọ̀ tọ̀ mímọ̀ tó sọ gbogbo ayé dàbá yìí. tó sọ gbogbo ayé dàbá yìí. oòrùn tó yí ayé padà sí dáadáa. oòrùn tó yí ayé padà sí dáadáa. ọ̀dọ̀ Ṣéhù Ádámọ̀ kọ́ lóòrùn ti bẹ̀rẹ̀ sí yọ Ṣéhù Sambo ṣùgbọ́n oòrùn tí wọ́n ló yí ayé padà. ọ̀dọ̀ Mọ̀lánà Sheikh Ádámọ̀ kọ́ lóòrùn ti bẹ̀rẹ̀ sí yíyọ ṣùgbọ́n oòrùn Mọ̀lánà Sheikh Ádámọ̀ ló yí ayé padà. àwọn ọmọdé máa wá lo ọlá mẹ́mọ̀ báyìí àwọn àgbàlagbà ó sì máa yọnu ọ̀dọ̀ Ṣéhù Ádámọ̀ ló ti yí padà. Akramakumullah. radiyallahu anhu. oòrùn tó yọ kí alámọ̀tòlè lórí tó dé àwọn àgbàlagbà ni wọ́n máa lo mímọ́ ọmọdé máa wòran. wọ́n kí ọmọdé máa lò ó kí inú àgbàlagbà máa dùn kí wọ́n tó máa yọ owó lápò bíi ta bàbá yìí àlè àlórí ló gbìyàn dé. jannatu adnin lahum wọ́n bá wa ṣe àlékún ìkẹ́kẹ́ fáfá wa. ma yashtahuna bihim bàbá wa ṣé òṣùwọ́n lè bá wa kẹ́wọ́n gẹ̀ wọ́n. fi jannatil khuld fi mọ́kíyàdé. fi makadi sidqi bayna ar-rawdi waz-zahri. mo wá kí bàbá wa Fadilatu Sheikh Muhammad Habiballah Adam Abdullahi Ilori. adama hayatahu. Bismillah. àwọn ní signature tí wọ́n fi sáyìn sínú ìwé oríire tiwa. Babalagege. Babalagege lọ amáṣàbá aṣàlékún àlàáfíà wọn. Amina. mo kí kálẹ̀ àwọn bàbá wa méjèèjì tọ̀. látọ̀dọ̀ bàbá wa àgbà tí wọ́n jẹ́ bàbá fún àlùfáà wa bàbá wa Fadilatu Sheikh àdúrà mi gbà. bàbá wa àdúrà nígbà. mo kí wọn dáadáa. ulaika abai fajina bimithlihim. bàbá wa imam Adima. àwọn àgbàlagbà dáadáa la bàbá méjèèjì. àwọn àgbàlagbà dáadáa làwọn bàbá méjèèjì yìí. nígbà tí àwọn ọmọ wa sọ̀rọ̀ ní ojú agbolé kan wọn làwọn ti débi táwọn fẹ́ dé owó làwọn ń gbà wọn wá sọ báwọn. àwa ìmọ̀ mo yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n lẹ̀ tí débi tẹ́ ń lọ ẹ̀ sì débi pẹ̀lú ògùn ọ̀la. ulaika abai fajina bimithlihim. àwọn ìmọ̀ mo wá wojú ọba yìí àwọn náà wá wojú mi. agbára mi wọn lágbàlagbà kí wà lọ́jà orí ọmọ tuntun wọ àgbàlagbà rẹ ló yẹ kí wọ́n. àgbàlagbà rẹ ló yẹ kí wọ́n wí. àgbàlagbà burúkú ń gbàgbọ́ ní ọmọdé tó wọ́. Ọlọ́run nípa yín lẹ́kún. Amina. kí àwọn ṣẹ́kù wa wọ́n jẹ́ aṣíwájú àbá ẹ̀dùnkún dáadáa ṣẹ́kù Ọlọ́run. àbá aláwùsá Sheikh Ahmed. ṣẹ́kù wa Ahmad Masha Allah. tí wọ́n jẹ́ aṣíwájú fún àlùfáà wa. bẹ́ẹ̀ni. mo kí wọn dáadáa. Sahlan bikum. oorun ọ̀sán ọ̀sán kò lè dá ọjọ́ jẹ́. kò lè bà ọjọ́ jẹ́. kò lè dá ọjọ́ jẹ́. ọ̀sán ò lè dá ọjọ́ jẹ́. àbí kó rú pẹ̀lú ẹ̀. àfi kó rú pẹ̀lú ẹ̀ kó kú. ó tó lè dájọ́. ẹ̀yin wa ṣé àwa mi ojú mi kẹ́ wa ṣó ẹ̀ṣin rẹ̀ sí àwọn èèyàn kan. ẹ̀yin àti wọn wá jẹ́ òru àtọ̀sán fún bàbá. ẹ̀yin àti wọ́n wá jẹ́ òru àtọ̀sán fún bàbá.
ọ̀sán bàbá ìdùnnú ni òru wọn ní ìsìn náà ìdùnnú lò. alhamdulillah. فجئنا بمثلهم bẹ́ẹ̀ ni wọ́n ṣe sílé àwọn bàbá anásírí tó jòkó yàbá sábọ̀ tó jòkó yìí. bẹ́ẹ̀ ni nílé bàbá àgbà ọlọ́rẹ̀ náà. لا جماعتنا bẹ́ẹ̀ ni nílé iṣẹ́ ọdámọ̀ náà. نبي المجامع bẹ́ẹ̀ ni nílé bàmí àgbàlagbà jì bẹ́ẹ̀ ni nílé àfáwà dáṣàláàtì bẹ́ẹ̀ ni olówí bolówí. أولئك آبائي فجئنا بمثلهم lọ́lọ́ ṣe fún àfá tí wọ́n dúpẹ́ lọ́lọ́ ṣe fẹ́ iná. لا جماعتنا ti sọ ta ní fún wa. يا نبي المجامع ọ̀tọ̀ ní ọjà ọ̀tọ̀ lẹ́bùn. ọ̀tọ̀ ní ọjà ọ̀tọ̀ lẹ́bù. méjèèjì lè jẹ́ kó lè ya fọ́tò kan náà ṣùgbọ́n ọjà owó ni wọ́n máa fi rà ẹ̀bùn wọn máa bóyàn ní èèyàn nínú rẹ̀. owó ni wọ́n fi ń rajà ṣùgbọ́n ẹ̀bùn wọ́n máa ń bóyàn ní èèyàn ní bá lówó ẹ̀. ẹ̀bùn kì í wá ṣẹgbẹ́ ọjà. ẹ̀bùn kì í ṣe gbé ọjà. ẹ̀bùn ní tí wọ́n fún bàbá lórí àwọn afọ àwọn wọ̀nyí. alhamdulillah ẹ̀bùn ni. ló wá má ba bẹ́ẹ̀ jẹ́ lọ́dọ̀ yìí. amiina. bá a fọ àwa níkàlẹ̀ látọ̀dọ̀ àbáwa látàdá. bàbá gbẹ látàdá. بمثلهم àbáwa àgbà tó jòkó tì wọ́n. فجئنا بمثلهم gbogbo àwọn àgbàgbàgbàgbà tó wà nínú àgbẹ̀ gbogbo afárá wọn gbàgbàgbàgbà tí wọ́n bẹ nínú àgbẹ̀ gbogbo orin jẹ́. ọ̀rẹ́ ní bọ́jà mímọ̀ ti dà lónìí. ẹ wo bí ọjà mímọ̀ ti dà lónìí ni. àwọn bàbá dìde kó ibà kí ló máa kú náà. táwọn afọ bá dìde kó bí kí ni ó ṣẹ́kù lágbo yìí gbọ́dọ̀ sọ fún wa nísìn. ìṣègbè kálukú yóò níbi tẹ́ lọ ṣèbí nǹkan yé wa ni. ṣèbí nǹkan yé wa ni kì í ṣe bẹ́ẹ̀ níbi tá a lọ ìṣègbè ẹni tó fẹ́ rán mọ́. ìyá ìjòkó tiẹ̀ tọ́lọ̀ ní kọjá tiẹ̀ dé káwọn èèyàn lè ba ìjòkó tí wọn jọ́ títí wọn náà bá dé. مضى dídí òkú ti ẹni tó kọ́ sí ẹ bá dé káwọn àdéhùn kó máa jòkó tì wájú tí wọn náà bá dé. bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí ìkún lójú yẹn ò tiẹ̀ jẹ́ fẹ́ jẹ́ ká mọ̀ pé kí ni ká kọ́kọ́ wí ná. ìdúró ti ra yín. ìdúró tí yìí òdìdí wá sí lòun náà. òdìdí wá sí ni. olúwa má ṣàbà sáyé lẹ́sàn. ẹsìn náwó tẹwó. àwọn alásàlá tó mọ kí òkú yìí ni wọn. bàbá kí ànisọ̀míyà. an-nizamiyya àwọn al-markaziyya. àfa mú kí wọn dáadáa. kò sí tí mo fẹ́ bá àfa wa yìí sọ. tọ́ Sheikh Ibrahim. mo fẹ́ràn kí èèyàn tètè mọ ètò kan nínú ọ̀rọ̀ rẹ̀. àwọn bàbá kan ra ọjà ju táwọn bàbá yìí lọ. àìtètè mọ ètò kan táwọn ọmọ wọn ó yẹ kí wọ́n dà lùbáríkà àwọn bàbá wọn nù. ẹ wá gbọ́ ó dáa kí bàbá àwọn àti darí tó kú yẹn lẹ́kànnà náà bá ara ìlú kó bá yẹn. mo bọ̀ bàbá yẹn mo bọ̀. mo kàn fẹ́ tọ́jú ẹ̀ sí lọ́wọ́ ẹ̀ mo dárí kí n tó parí ọ̀rọ̀ máa padà sílẹ̀ fẹ́ sọ fún mi pé I love you. ẹsẹ̀ kíkù bàbá ò tí ì sọ ẹsẹ̀ kíkù yẹn lọ. ẹ tọ́jú yẹn dání náà. ẹ kọ́kọ́ kíkù yẹn dání ẹ̀ ìdókòó bá wọn. tágbà ibi wí bẹ́ẹ̀. bàbá náà ó jìnnà dáadáa. bàbá ilẹ̀ jìnnà dáadáa. ọ̀rọ̀ ọkọ ni kí ogun wa la fẹ́ mo ti wà yìí tí wọ́n fẹ́ báwọn tó bá jẹ́ ọmọ mi àbábúrò mi sọ̀rọ̀. sọ mi ìmọ̀ yìí tẹ́ máa mú mi bí ọmọlẹ́ máa má bá burú ẹ̀ ṣáà mú kan. ẹ mú kanu méjèèjì. amọ̀mọ̀ ẹ̀yin ò lè mẹ́gbẹ́ mi ẹ̀dẹ̀ lè mẹ́gbọ́n mi. ẹ sì ní fún bàbá wa. amọ̀mọ̀ ẹ̀yin mú ìtẹ́ bá rí pé ládàbí bá wà nínú ẹnu méjèèjì. káwọn bẹ́ẹ̀ ti ní ládàbí sí. àbá yìí jókòó torí Ọlọ́run. bàbá ni ẹ jókòó. mo ti kí ẹ mo ń bá bàbá yìí padà. tí èèyàn bá jìnnà dáadáa nígbà tí mo kú mọ́rkàs ọdún mẹ́jọ ni mo fi ṣe MC káàkiri 8 years mo dẹ̀ fi 9 years jánásì fún bàbá ní bàbá káyọ̀ lọ ṣe for 9 years mo lọ fi jánásì kí ló sì fa jánásì tí mo ń já fún wọn ìjọ tí mo ń bọ̀ ní mọ́rkàs àwọn ni bàbá mi mú mi lọ bá ọmọ yìí fẹ́ lọ lékiw àwọn àwòké boloko lọ wọ́n wá ní ọ̀dà ẹ̀fẹ́ ká mú lọ́dọ̀ balágége ìbáṣẹ́ pé òòrùn tó yọ náà nù owó lé ó tí mo san lọ́dún kan bàbá yẹn ló san pátápátá. owó náà jẹ́ 21,000 lọ́dún náà ṣá. owó ọdún kan tó wọ́n tíra odidi owó ni o. lòun la san àwọn náà wá san gbogbo ẹ̀ ní àgbẹ̀ tí mo bá jáde lé kéwú màá ṣe kí dìmọ̀ bàbá yìí padà wọ́n á lọ fi 9 years dáná sí fún wọn. lẹ́yìn ọdún mẹ́jọ mọ́tàs. gbogbo àwọn tí wọ́n àjọ jáde tí wọ́n sọ pé àwọn ò lè sin yàn àwọn ráyè. wọ́n lọ kan sagbọ́dù wèrè sí ẹgbẹ́ títì bring all your problem to. ìjà fọyín lónìí. aláwọ̀ ò lè sìn. àwọn kan wó sódì àwọn kan wáyà àrùn pàjá kálukú wọn kí a lọ bọ. ọlọ́wọ́ ọ́fíìsì kí. wọn yí ọ́fíìsì wọn lọ yáwó. wọn lẹ́fọ́ tó ṣe ìgbà lẹ́fọ́ tó ṣe òyìn ṣe kàmọ́ ẹ̀lì wọn yẹ. tí ó máa ranjú mọ́. ṣé ìbúra làbí tí wọ́n ṣe mú búlálà dání kálukú mu dání báyìí wọ́n tan náà wọ́n kó ká sọ́wọ́.
tábà tó wá dóde aláwòde kan ní ìfẹ́ dárúkọ bàbá àgbà náà níjọra inú àwọn tá àjọ jẹgbẹ́ ó wà ní àìtẹ̀wò tó jòkó àwọn bá táwa tẹ̀lé wa wọ́n jọ fi wọ́n sí àìtẹ̀wò kan náà. àwọn wà lẹ́yìn aago pàtàkì olóde wọn sọ fún pé ṣe bá sọ fún pé kẹ́ máa lọ fẹ́ra ní sábẹ́ èèyàn. wọ́n wí bẹ́ẹ̀. ṣe é pé ibi tí wọ́n fi àwọn tẹ̀lé wá sí náà ni wọ́n fi àwa náà sí. wọn tó bẹ̀yẹn jòkó mọ́ lónìí. dágìdá. àmúṣelmàtíyàtà. gbogbo àwọn táwọn wé tí wọ́n ti wà ń ta tí wọ́n ti ń jókòó lórí àga yẹn wọ́n ti ń nà lónìí sí. fi dùnìyàkà bílẹ̀ àdàbí. tó o bá ti tó jókòó máa nà ló. tó o bá ti tó jòkó máa nà ló. àmúṣelmàtíyàtà. má fi àsìkò tó yẹ kó o dúró má fi jòkó. má fi àsìkò tó yẹ kó o dúró fi jòkó. ayé yóò padà lé ẹni lé tí ẹ bá rí ẹni tí ẹ kẹ́ fi lórí àga yẹn. dùnìyàkà bílẹ̀ àdàbí. kò sọ dáadáa. zawili maratibi fiha ummatul jabali. zawili maratibi fiha ummatul jabali. alùsùnmáàní ẹlẹ́gbẹ̀ẹ́ ní amúṣelimọ̀tì yá. amúṣelimàtíyàtà. kò sáfúrú níbi kéèyàn pẹ́nu lé kó tó jáde nítorí burú ni kéèyàn fi jáde kéèyàn tó dá padà sí. fi dunyaka bil adabi. ẹ má yẹ kí oòrùn gbà tó tàn yín tó ń tan kálukú tó ń tan àwọn èèyàn jẹ má jẹ́ ó tàn yín jẹ o. amúṣelimàtíyàtà. káàdì tí ò ní jẹ́ kí òyìnbó burúkú padà sọ lórí fóònù kó yọ kó kẹ́ndì slow oníkẹ́ lórí sórí káàdì fóònù. amúṣelimàtíyàtà fi dunyaka bil adabi. ẹ palẹ̀ mọ́ àwọn tọ́lọ̀ fẹ́ gbé àga wọn wá ta wá bá yín lójijì. amúṣelimàtíyàtà. wàláì wọn sàṣẹ́ lómi. àṣàṣikọ́ ọmọ bàbá mi láti Abẹ́òkúta mú kí dáadáa. amúṣelimàtíyàtà fi dunyaka bil adabi. sàmánì tẹ́jà ń gbẹ́jà mi la wà yín ni n tó wà lára rẹ ni ò tó ló jẹ́ káwọn èèyàn tiẹ̀ wọlé. amúṣelimàtíyàtà. wọ́n ní tó bá fẹ́ mú pápẹ́tì níbẹ̀ yẹn dáadáa. fi dunyaka bil adabi. ẹ̀wọ̀n ọmọ àjà ànisọ̀bí. àbẹ̀sàmíyà. ó ṣe bẹ̀rẹ̀ sí pàfọ́ọ̀mù kan lélẹ̀. ibi tó fẹ́ múnú ó sì dúró bẹ́ẹ̀. ó ṣe bẹ̀rẹ̀ sí pàfọ́ọ̀mù kan lélẹ̀. ó wá pàfọ́ọ̀mù yẹn wá mú fèrè mí ní ó bá rìn dè àbá lọ́sà. mọ̀lá ní sàtàkì náà máa ń dì. àbá ọgbà bá àdìsí ni ó ní mo máa ń náwó kí àdìsí kan ni mo máa ń mú. àìdíkọ́ ọ̀nà mímà. wà á ná mímọ̀ tí wọ́n fẹ́ torí ẹ̀ náwó ó èmi náà náwó aláki tó rí. amúṣelimàtíyàtà fi dunyaka bil adabi. zawuli maratibi fiha ummatul jabali. zawuli maratibi fiha ummatul jabali. ẹlẹ́kọ̀ọ́ ní pé ẹ ṣe. amúṣelimàtíyàtà. ṣé kí lórúkọ ṣé Ibrahim. ṣé Ibrahim. amúṣelimàtíyàtà. èrò kan ní bàbá mi sọ ẹ báwọn. amúṣelimàtíyàtà. ẹni tí wọ́n rí tí wọ́n dámọ̀ ni wọ́n sọ ẹ lóko ẹ̀. amúṣelimàtíyàtà. ṣiṣẹ́ bá orúkọ yẹn dọ́gba. fi dunyaka bil adabi. mo ti pe ojú mi sọ́kè ojú mi jòkó ojú mi ni kò máa wò. mo ti ṣáájú àwọn èèyàn pé àwọn èèyàn kì í ṣàgbà. mo ti ṣètò àwọn èèyàn pé àwọn èèyàn kì í ṣàgbà. amúṣelimàtíyàtà. ṣáájú mi bẹ̀rẹ̀ fún ìtumọ̀. pé àwọn èèyàn dọ́tẹ́ yìí pé àwọn èèyàn tí ẹ má bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn yóò kọjá tó ti ń pèsè àjò. amúṣelimàtíyàtà. ó ti palẹ̀ mọ́ fún ìjáde kí n má wọlé padà. fi dunyaka bil adabi. ọdún márùn-ún ni wọ́n sọ ogún ọdún ẹ̀lẹ́mí ò tó léyìí. amúṣelimàtíyàtà fi dunyaka bil adabi. ẹlẹ́kọ̀ọ́ ni ẹ̀sìn asúré gbáwájú rẹ̀ gún dáadáa pẹ̀lú làákàyè. zuhul maratibi fiha àwọn tí wọ́n ga tẹ́ wà lókè òun. ummatul jabali. òkè ńlá ni wọ́n sáré síbẹ̀ tí wọ́n fi jẹgbẹ́ lọ. zawul maratibi fiha ummatul jabali. gbogbo tí ẹ máa dìbẹ́rù tí ò ní jẹ́ kí ẹ sáré bí ẹgbẹ́ yẹn kí ẹ jùlẹ̀ kékeré. zawul maratibi fiha. àbá yìí kò lè gbogbo ẹrù kọ́ lè yẹn ń gbé dání fúnra ara yẹn àwọn tó tóbi ní òfò nílùú wa bá yẹn jọ bí. ummatul jabali. tó bá ti lọ kó ẹrù tí èsì ẹrù tiẹ̀ mọ́ra òun ni ó di ẹmu tí ò ní jẹ́ kó. zawul maratibi fiha ummatul jabali. àwọn onímọ̀ràn ti bí. zawul maratibi fiha ummatul jabali. títí ádámà ṣe níṣẹ́ kan tó dẹni tí wọ́n kú táyé ò gbàgbé wọn. àlẹ́ àlórí pọ́pùlà jẹni tó wà láyé lọ. yà sàtà Sheikh Adam. wọ́n pọ́pùlà ju ẹ̀rọ mi ti ṣe gbèsè ayé lọ́wọ́. zawul maratibi fiha
ti kú bá ń parọ́ ìyá àti àbá wa dáadáa. 1975 wọ́n tún pọ́pùlà jù wọ́n máa dúgbò yìí lọ. Zawul maratib fiha. 1975. Lábọ́dún náà ti fi ẹ bá lẹ fọ́tò ìmọ̀ máa dúgbò wọn gan. àtẹ̀gbàdúgbò mọ̀ kí mọ̀ máa wọ̀. Jabali. Sani ò jẹ́ kí fọ́tò ṣe é ìgbà mọ̀ parí nílẹ̀ ká ìyàwó èèyàn. Ẹ̀bùn kọ́ ìtẹsẹ̀mọ́rí àti gbìyànjú ni. Ìpalẹ̀ mọ́ tán ni o. Ìpalẹ̀ mọ́ ni o. Màá lọ gba ọ́fíìsì sí gbòòrò ní gbangba. Ọwọ́ rẹ̀ ni wọ́n ti máa bèrè ẹni tó wà ní kọ̀rọ̀. Tọ́lì bá ó lè máa lè mú ní ìwọ ló dùn ẹni tó bá kọ̀rọ̀ fún abẹ́rẹ́ àfà. Ìgbà tó wá ń gbé kò ṣe òpópónà sáà lábẹ́kúta. Àmọ̀ṣẹ́límọ̀ tí yàtà fi dúnìyà kàbílẹ̀ àdàbí. Sáwùlímọ̀ rẹ̀ ti fi fi hà kò máa tún lè wọ́n tún máa abẹ́rẹ́ àfà ni. Àbá wa tó jìnnà mo rí níbà ní ìsìn ó ti lọ ní polówó sí náà. Tọ́lì bá ó lè máa lè mú ní kí mo jí tẹ́lẹ̀ Wọ́n pè dáhùn. mí ní ọ̀dọ̀ wọn ní London. Mo ní mi ò tí ì ra yìí. Allahu Akbar. Níbi tí wọ́n ń gbé tó fẹ́ lọ. Wọ́n jẹ́ kí wọ́n pè wọ́n wàá jẹ́ ìgbé jìkà wọn. Bẹ́ẹ̀ni. Tọ́lì bá Àwọn fọ́ndéètì ni. lima lili buliki mujitahi dawa. Má sọ fún ẹgbẹ́ lágbájá ni ẹ. Má sọ wípé ẹgbẹ́ lágbájá ni ọ́. Ìpínlẹ̀ òsì bọ́yẹ. Ìtí ọba gbọ́dọ̀ kó bá ń tó sọ. Hayyakumullah. Ọ̀yẹ́ra rẹ̀ wò pé kí lágbájá ní ṣe mo nírú ẹ̀. Ló fi mọ̀. Wọ́n náà mọ ibi tó mọ tó bá wọn tí wọ́n kó fún ẹrù àti tí wọ́n náà wá ẹrù yẹn. Tó bá jẹ́ wọ́n bá ní wàá dà mọ́. Ìjọ tó ń fi ẹrù wọn bá gbé ayé wọn ti tilẹ̀kùn ẹ̀. Ìjọ tẹ́rù máa pọ̀ jẹun tó bẹ́ẹ̀ lò lọ làálù lọ́wọ́ ẹ̀. Ya taliban lima lili mulki mujitahi dawa. Yàtọ̀ hámọ̀ kọ́ máa ti dùn èdè sórí ṣé wọ́n mọ̀ ẹ́ láǹfààní. Khuziha minal ilmi aw khuziha minal mali. Ó kọ̀ọ̀kan tí wọ́n máa fi pè é kó má bàa sunkún náà ní ustaz. Khuziha minal ilmi aw khuziha minal mali. Abushil Matiyata. Abushilima tó yàtà. Lójú ọ̀nà gíga láyé. Fi dunya. Ìyàkúrẹ́ gba wájú tiẹ̀. Jẹ́ kó jẹ́ sí ìgbìyànjú. Bila adabi zawuli maratibi fiha qummatul jabali. Ndó fi mọ̀ pé ó ti dè èèyàn. Àwọn tó ti dè èèyàn ó máa fóònù ẹ. O ti wà nú ẹ̀ nù. O ti wà bẹ́ẹ̀ ni. Èé ṣe ẹni tó kéré ló máa pè é. Sẹ́ni tí o kì í pè. Mùdírù ń fóònù wọn ní ìdí òkòrò èèyàn ni o. Bàbá Mọ̀dírù tí wọ́n kọ́ náà tó ẹ̀wọ̀n kò ní gbìyànjú tó gbọ́rọ́ ni. Babaláwo ń fóònù o. Fóònù wà lọ́wọ́ wọn. Wọ́n fi fóònù ọgbọ́n rédíò wọ́n fi ń gbé èèyàn Wọ́n ni. dá ìlà. Títí ò tí wà nínú ẹni tí wọ́n ń pè ní bí ò tí ì tu ẹni tí wọ́n lè pè. Abushilima tó yàtà. Àbá Aláwùsá. Fi dunya kabil adabi. Ẹ lọ wá ládàbí ẹgbàgbé ẹ ọgbọ́n àti làákàyè kì í ṣẹgbẹ́ ògùnjọ́ mi. Àìrónú kílò kan tí mi ò tí ì nílò jẹ́ kẹ́lẹ́ mi mọ tó yẹ kó wá. Sit right. Báyọ̀ wáyé àná olú tó jìnnà wáyọ̀ lọ́bẹ̀ tí ayé ò mọ ẹni yẹn ṣùgbọ́n táwọn wá wà lọ́dọ̀ ẹ̀. Zawuli maratibi fiha Ayélujáyé wà. qummatul jabali. Ayélujáyé jẹ́. Zawuli. Ẹni tó tóbi wọ mọ́tò tó lọ bá kì í ṣẹgbẹ́ rẹ̀. Allahu Akbar. Salai. Tó bá ti di pé ayé ń wá ẹ kò tí ń tóbi bọ̀. Wọ́n kí o wá wọ ẹrù ara rẹ pé kò tí ì tóbi yọ tẹ́ni tó tóbi bá ń béèrè rẹ. Ìwọ ló wà wọ ẹrù tó tóbi kẹrù. Abushilima tó yàtà. Má jẹ́ kí n tọ́ ẹ jẹ́. Àwọn ọmọ kan tí wàá lè ké ó ní ìsìn ìtẹ́jọ́ máa lò gbà. Àwọn ọmọ tí wọ́n tí wọ́n tà ní ìjọ́ táwọn jáde lájọ wà ń ṣe yìí nísìn. Abushilima tó yàtà. Ntí ò jẹ́ wọ́n bẹ́ǹsì wa ni pé alóòlù ẹrù kọjá díẹ̀ Fi tó yẹn. dunya kabil adabi. Gbogbo àwọn ọmọ wa àbúrò wa bùrùbùrù sàmọ́nì ìwọ ìwọlé ṣúgà àti jáde. Abushilima tó yàtà. Tá a bá fẹ́ lu ẹ̀mí kẹ́mi lásọ pé àjọ síta. Àfọwọ́n àrídùnnú. Ṣé báyà náà bá àmínú Jésù ni? Wọ́n jọ pèmí àtàmínú Jésù sí wa sí kì í ṣe márùn-ún kan tó kì í ṣe mẹ́rin kan tó kú. Àwọn òde ti àwọn àdè báwọn lè ké. Ìdá àfi rọ́jú tí wọ́n gbà kí wọ́n lè àmọ́ pósítà tí wọ́n gbọ́dọ̀ lọ pé ẹ má lè àmọ́ papọ̀. Àánú òpó ọ̀sọ́ fẹ́ni tó bọ̀ kí ẹ má lè àmọ́ papọ̀. Abushilima tó yàtà. Wọ́n sábúrú níbi kí wọ́n lẹ́ni tí ò tí ì dé mọ́nu pósítà ẹ̀ tó jábúrú ni kó wà lókè rẹ̀. في الدنيا بالعجب ذوي المراتب فيها قمة الجبل ذوي المراتب فيها قمة الجبل
sọ́tọ̀ abẹ́ ìgbọ́n ni agbóńkún ní hall tí wọ́n pe àwọn òye èèyàn sí àwọn alákàndá àwọn òye èèyàn ń dé àga wà nílẹ̀ wọn ọ̀dẹ̀jẹ̀ kẹ́nìkan jòkó síbẹ̀ ẹnì yẹn tóbi jẹun tó wọlé lọ ni. المسلمة في الدنيا بالأدب. wọ́n ń wọlé alẹ́ pé ìmáàmù ni mi ṣe bá gàrí ibi tó ti lè jòkó ló ti jẹ máàmù ibi tó ti dúró ló dé o. المسلمة ṣé o sàmbò. في الدنيا بالأدب. wọ́n ló sọ̀rọ̀ ààrẹ di ẹni tí o gbọ́dọ̀ dúró ní gbogbo bí. ó kù sọ́wọ́ rẹ̀ ó kù sọ́wọ́ rẹ̀ ó kù sọ́wọ́ rẹ̀. wàá sá eré kó má síbi tó ti lè jòkó kódà tó má jẹ́ lé ọ̀dọ̀ ọmọ kéwù rẹ̀. wàá fún ẹ lága níbẹ̀. ọba wa fẹ́ ká tóbi tó ti mọ̀ pé gbogbo tóbi wa náà ò ní tó tó. Ọlọ́run ò fẹ́ òpònú tí ò palẹ̀ mọ́ ọ̀rọ̀ ayé rẹ̀ tí atẹ́gùn gbé lọ. zawuli mọ́rọ́ ti lè fi gbogbo ayé àti gbogbo ayé ló lè fúyẹ́ ayé àtàyè àfa gbọ́dọ̀ fúyẹ́. zawuli mọ́rọ́ ti lè fi gbogbo kan atẹ́gùn rẹ̀ lè ti àwọn èèyàn ṣubú kò yẹ kó ti àfa ṣubú àfa. mọ̀tò lè jábẹ́. àwọn tó fẹ́ lo ipò tí ó máa lo gbogbo ọkọ ní gbogbo òbí láyé kú mọ̀tò lè jábẹ́ òkè tó ga ni wọn. zawul maratibi fiha qummatul jabal. ya taliban li ma'ali l-mulki mujtahidan. ya taliban li ma'ali l-mulki. ìwọ́n tó ń fẹ́ irú àga tí ṣé o ṣe á sì ní jókòó. mujtahidan. àpèrò ní aláwọ̀ aláwọ̀ taliban li ma'ali l-mulki mujtahidan. kò yẹ kó má kiri àwọn yẹn. òkè ni wọ́n. àwọn táwọn tó tóbi ń kí lójú ayé wọn. ẹ̀wọ̀n táyé là lónìí. àbá adéwọ̀lú wọ́n ń sọ̀rọ̀ kan mọ̀lẹ́ wo àbáyé tí o ti jìnnà kì í ṣe kí o tó lọ kí lásì àríwá sọ́dọ̀ àbáwọn tó olùkọ́ ló lásì àríwá. ṣé olùkọ́ ló kọ́kọ́ lọ. ya taliban. wọ́n tẹ̀sí lọ. ẹ bá rí ẹ bá sọ fún báwọn. li ma'ali l-mulki mujtahidan. kí o tó kí lásì àríwá ló sọ́dọ̀ àbáwọn. irú palẹ̀mọ́ tán bàbá yín ní fún yín là tó bí ní fóun náà. ya taliban li ma'ali l-mulki mujtahidan. ẹni tó bí yẹn bá tóbi gan tẹ́ni yẹn bá ya wèrèwèrè tiẹ̀ ó yàtọ̀. ọmọ tó ní àbí fìnnárì à ń tóbi ló jẹ́ kó gbajúmọ̀ àwọn wèrè kọjá tiẹ̀ tó ń ju tòun náà lọ́sì wà láyé. ya taliban li ma'ali l-mulki mujtahidan. ó ṣe òdì ibi tí àwọn èèyàn ti máa kọ́kọ́ dé kí wọ́n tó lọ ibi tó ń lọ ni wọ́n ń pè báwọn ìyẹn ni pé kò sẹ́ni tí ò débẹ̀ ibẹ̀ lẹ́yìn tí ìhàn ẹ̀yìn pọ́ọ̀lù ìhàn tó bí ló. ya taliban li ma'ali l-mulki mujtahidan. khuzha min al-ilmi aw khuzha min al-mali. khuzha min al-ilmi aw khuzha min al-mali. ọ̀rọ̀ tó nínú o sábà ṣe invitation àwọn èèyàn méjì ń bẹ tí wọ́n gbọ́dọ̀ má sí inú ẹ̀ tó jẹ́ pé dandan ni àwọn ò ní sanwó pẹ́ni tó ṣe invitation òun yóò polówó wọn invitation yóò polówó. ẹni àkọ́kọ́ polówó yìí. khuzha min al-ilmi. oníyàtọ̀ lè bá ya mẹ́ta jẹ́ taliban li ma'ali l-mulki mujtahidan. sọ dáadáa. ya taliban ìwọ tó ń béèrè ibi tó ga. li ma'ali l-mulki mujtahidan. ìgbìyànjú rẹ dẹ̀ wà lágbọ́nrin kó o fẹ́ débẹ̀ wọn. khuzha min al-ilmi àkọ́kọ́ bí yàrá mi tó gbà débẹ̀ ni kò jẹ́ àfa tó yanjú. aw khuzha min al-mali. wà á rí pé èèyàn fẹ́ mú kú sí àmì nàlẹ́ máa rí lọ bọ́ síbi àfàtìyà wà á sunkún àwòjò àwògùn àwòlọ́. khuzha min al-ilmi aw khuzha min al-mali. àga executive chair tí a kò sí hall èèyàn méjì dátò fún un. kọ́ni tí wọ́n lọ́sẹ̀ tó ọ mímọ́ àtọ́lọ́wọ́. ẹjọ́ fún ọ lówó tí wọ́n fi sanwó hall. bẹ́ẹ̀ni. tí ó tẹ́wọ́. àáfàá tí ó ṣe àwọn èèyàn tí wọ́n pè síbẹ̀ láǹfààní. méjèèjì náà torí àtọ́. o láǹfààní mímọ̀ tó lè ṣe wọ́n. o tún wá lówó tó lè fún wọn tí wọ́n fi san gbèsè hall. pẹ̀lú mímọ̀ àtowó. Yẹ̀bùnà ńlá sọ̀bọ̀lì kárùn-ún. Àwọn èèyàn fi mọ ọlá wọn mọ ibi tí a fẹ́ jòkó sí. Lámúyúbú làmúlíkùlì àlá jáhálì òun.
وإكلال يملك الملك على جهل وإكلال. Sheikh Ibrahim Sheikh Fakhri. àwọn bàbá wa yìí iná tí wọ́n tàn fún yín wọn ẹbí jó nǹkan. Ẹbí jó kan, wọ́n ti tán ẹbí jó gbogbo tí kan. wọ́n bá tanná fún. gbogbo ọmọ tí wọ́n bá tọ iná fún tí o bá ti fi jó nǹkan. tí o bá ti fi jó kan ibi ìyá di eru wọn lọ́wọ́. ibi ní ó di ẹrù mọ́ lọ́wọ́. Tiẹ̀ tánu. eru ló gbẹ̀yìn iṣẹ́. eérú ló gbé yìí sẹ́ ó ti kọ́kọ́ di náà. ó ti kọ́kọ́ di náà ó di ògùn náà. ó di ògùn náà bàtẹ́ni yẹn rìn ní. gàtá ni yẹn ní tó gbọ́nú ló di eru wọn ló lọ́wọ́. di ẹrù mọ́ lọ́wọ́ iláyà ẹ̀mí fi bàjẹ́ mọ́ lọ́wọ́. Check yourself. tí eru bá rẹ̀ gbóná. tí ẹrù bá sì gbóná ó kàn máa wọ́ ọmọ mi ni. kókò máa wọ́ mọ yóò kàn wọ́ mọ mi ni kò lè ṣe ọbẹ̀ kò jìnnà. lè sí ọbẹ̀ jiná kódà kò lè hó mi. Yóò yí tiẹ̀ lásán ni. eru ò dẹ̀ ní padà dígí mọ́. ẹrù ò ní padà dígí mọ́ kódà kò ní dé sàbò. ẹjú yín ẹ túbọ̀ fi ẹsẹ̀ rẹ̀ kún. Olúwa ti dá àti mo kó mọ́ríkàs. bàbá tó bí mi gbọ̀ngàn. wọ́n dẹ̀ rí ọ̀la. wọ́n ló ní lánàá. Ìdí ọ̀la àlè. wọ́n náà bẹ̀ tí mo tún kó mọ́ríkàs kí ló kù tó fẹ́ ṣe. kí ló kù bá ìtẹ́bátí ní ká ṣe ni. Ẹ̀yin náà ni. wọ́n rọrọ̀ ẹ̀mí kan bẹ ṣé abakari ni a ó mọ̀ ẹ̀sán àbí fàyà. àwọn oníṣẹ́ mọ́ríkàs yóò tún àlọ́kọ́. Ó máa gbà mí. mo ní sèkò ní kọjá ọdún kan. torí ká tó jẹ́ tó wá pẹ́ oníṣẹ́ abẹ ọlọ́dún márùn-ún. Lẹ́yìn sànàwí. lẹ́yìn sànàwí. Kò lè bá mú. àwọn náà ń bẹ ní akọ̀ tó jáde láyé báyìí. àgbá kan burúkú ni. ẹnìkan mọ́ríkàs ndáyẹn máa fi máa dákun àdéhùn wọn ní pẹ́ mi wá lé kò lẹ́sìn tó lé kọjá pé kò sí tí a fẹ́ gbé bọ̀ tí ò sí lọ́dọ̀ wa. Kò sí. kò sí mo ti rí bàbá yẹn ti wá tí mo ti mọ̀ pé àgbà fún àní bàbá yẹn nǹkan tó kù yàtọ̀ síbi tá a ti ké wà fún àlá. nǹkan tó kù yàtọ̀ síbi tá a ti kéwò kò pé síbẹ̀ o. nítorí ọ̀ràn ní ká fẹ́ràn àfa àti gbogbo àfa lọ. ìtújẹ́ ọ̀ràn yàn fún wa ni pé ká fẹ́ràn àfa àwájú gbogbo àfa yòókù lọ. bákẹ́ bá gbogbo àfa lọ lọ́dọ̀. ṣùgbọ́n ká má wàá sọ wípé gbogbo àfa yòókù olódò ni wọ́n má wí bẹ́ẹ̀ mọ́. àfa àṣẹ àrẹ́mọ̀ gbọ́n lọ́dọ̀ fún wa. nǹkan tó kù wọ́n tún pọ̀ ibi ó ti kéwò lọ. ìgbà tá a dọ́dọ̀ bàbá yẹn èmi mo ní gọ́ọ̀fù ọlọ́dún náà AMO 3 AKM. Lọ́dún náà. bàbá yẹn wá fẹ́ mọ̀ kí n lè bá àjọmọ kéwù ẹ̀. ó fẹ́ sọ mí dọmọ kéwù wọ́n á ní kí nọ́mbà mọ́tò mi tó mi gbé wa. mo ní AMO 3 AKM wọ́n á tẹ ó ti rìn sínú yanrìn ó sì fi sọ̀rọ̀ pé sí ayé mi. Àmùsí bàtíyàtà. mo ní mo débi tètè kéwù báyìí. Fi dúnìyà bí àdàbí. òní yóò jẹ́ àgbọ̀ fún ẹ àárín tó tóbi lọ́dọ̀ ẹ̀ ní. Lọ́wọ́lì mọ̀rọ̀ ti má sọ fáwọn èèyàn bí ẹ máa kúlẹ̀ tí a bá ti rí ni wọ́n fi kúlẹ̀ wọ́n ti bá bàtà wọn ní fi ní kúlẹ̀. choice. Ìlì jábálẹ̀. ó ní náà ní ọ̀gá wa ni. Zàwọ́lì mọ̀rọ̀ ti hà. Ọmọdúnlé jábálẹ̀. ọ̀rọ̀ ní lánàá ó ti dòwe lónìí. àwọn nǹkan yẹn jẹ́ kémi náà sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì tó ń bá mi ṣe di ọ̀rẹ́ tipa. torí ogún tí mo lọ fọdún kan kọ́ lọ́dọ̀ ní mo lọ kọ́ ní mọ́tíkàsì kọ́ lẹ́nu mi fi dọmọ kéwù mi ní tí mo ké láàrin ọdún kan bẹ́ẹ̀ lẹ́nu mi fi dọmọ kéwù mi. Alhamdulillah. tó o gbọ́ mi dáadáa àwọn nǹkan kan tó kù tí wọn náà ó tún ní tí wàá fi di èèyàn lọ. Al-Khalili. Zawul mọ̀rọ̀ ti bì fi hà. kí ló ń jẹ́ pé ilé ti kú kí ló ń jẹ́ bẹ́ẹ̀. kí ló ń jẹ́ pé ilé ti kú. ẹrù wo ló gbé wọlé tó ní gbé sí. ẹrù wo ló fẹ́ gbé wọlé tó nílé tó ráyè gbé sínú lọ. Zawul mọ̀rọ̀ ti bì fi hà. síbẹ̀sì sí wa. pàtó lóde tí wọ́n fẹ́ ń tẹ́kẹ̀ wẹ̀ ṣó nílé gbé wọ̀. sọ ìlú gbé wọ. Ọmọdúnlé jábálẹ̀. ilé rẹ̀ ò tí ì kú wọ́n tún kù nǹkan mi tó kò síbẹ̀ sọ. ó wà lọ́rọ̀ gbé kan.